sọ fún ẹ rí pé Muhammadu jalè bẹ́ẹ̀ ni ọ̀gára ọlọ́ṣà ni tẹ́ bá wo Quran chapter 3 verse 161 Surat Al-Imran verse 161 ẹ máa rí bẹ́ẹ̀ níbi tí Muhammadu ti jí pátá pupa. tí kì í bá jẹ́ wípé ẹ̀sìn ò gbọ́dọ̀ kámẹ́lá àjọ Ọlọ́run tó lẹ́sìn lọ òun lọ dá ọ ó sì fi ọlẹ́ ìwọ oníran pẹ̀lú rédèrèdè tó ń ṣe ọ dì sáàfù kí n kàtà kámẹ́rà síwájú kí n sì máa wọ̀n ó lépè àmọ́ síbẹ̀síbẹ̀ wò táì òun lọ dá ọ ó sì mọ ibi tó parí ayé rẹ̀ sí èyí tó ń ṣe lọ́wọ́ léde láàrin ibi tó gbẹ̀yìn ayé rẹ̀ sí ó yí ọba tó dá ẹ̀ tọrọ súnmọ́ nígbà tó fi ń jẹ́ mùsùlùmí bó ti ẹjọ́ jásí pé ẹ̀sìn náà ò yí ọ lọ fi ń pe Suratu Al-Imran ní Suratu Al-Imran ẹ̀yin mùsùlùmí sẹ́yìn gbọ́rú èrè àmọ́ síbẹ̀síbẹ̀ ó ṣeéṣe bóyá gbà tó fi ń jẹ́ mùsùlùmí kò ní ìkólé kan ẹ̀sìn yẹn ó wú ẹ sí tó bá dẹni tí bá ń sọ tí ọ̀dá nípa ẹ̀sìn kí wọ́n gán mọ́ wọn lè pè nígbà náà ọba tó dá ọ ó sì rí nítorí sọ́ra rẹ̀ dá lákòókò yìí látà alámọ̀rí kí ló fẹ́ jẹ òsì ìpọ́njú síbẹ̀síbẹ̀ ìgbà tó wá gbégbá blọ́gà sí yìí ìgbà blọ́gà tó gbé yìí ìrégbè iṣẹ́ àdánù yìí iṣẹ́ rẹ̀ yẹn èrè tí wá wọ̀ sálùbáríkà ti wọ̀ sọ́ọ̀ tí ń rere ń bẹ̀ débi pé tí tó jẹ tí tó ọ̀nà tí tó lò ǹjẹ́ ọ̀nà ti là ṣé kìí jẹ́ wípé àwọn èèyàn kan gbà tó gbégbá iṣẹ́ àgbákò yìí làwọn náà support ẹ financially náà support ẹ pẹ̀lú owó náà fowó náà ṣe sí ẹ ṣé èrè wá wọ́sẹ̀ tiẹ̀ báwọn tó bá jẹ́ pé àwọn kan náà sì ń bùn ọ pé bára náà ni wọ́n sì ń bùn ọ àjọjá sí pé àlùbáríkà ò tí ì wọ̀ yìí tó gbé dání yìí náà àlùbáríkà ò tí ì lè wọ̀ ìyẹn ló fi yẹ ká kẹ́kọ̀ọ́ tí ọ̀rẹ́ bá di ọ̀tá ìmọ̀ le gan ọ̀rẹ́ tímọ́tímọ́ àmọ́ bọ́tà bá dọ̀rẹ́ ìmọ̀ rọrùn ẹ rí i pé àwọn tẹnu wọn mú bèrèbèrè tí sọkúsọ wọn tó lékè ńkà tó gbókùn àwọn tí wọn ti ń jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àwọn ni wọn bọ́ sórí mídíà àwọn ni wọn sọ̀sọ̀kúsọ yìí pẹ̀lú àìlẹ́kọ̀ọ́ àìmọ̀kan yìí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfáà kan ẹ̀yin kan lè fọmọ yìí ní súná níjọ́ mẹ́jọ yìí níjọ́ kẹjọ ẹ̀yin lè fún lóko tó bá jẹ́ pé ẹgbó wà lùbáríkà níjọ́ tẹ́ ẹ fọmọ yìí lóko ẹ dá owó yẹn padà o àdúrà yín gbà báyìí pẹ̀lú ìtínsè ẹ̀yin náà máa pàdé ayé ọgbà ẹ dá owó àlùbáríkà tẹ́ ẹ gbà owó súná owó àlùbáríkà tẹ́ ẹ gbà níjọ́ gbókọ ọmọ yìí jáde ẹ dá owó yẹn padà o ntili Hausa fi dá nìyẹn ẹ wọ Suratu Al-Imran tó ní kẹ́ ẹ lọ wò sura aya 161 ẹ bá mi pé Ànábì ó jí pátá pupa tó bá jẹ́ pé ilẹ̀ Hausa ni ọ fò.